wá dànù àbí kò dàpọ̀ ni o. wà á òun fẹ́ pààyè ẹ̀ ṣá ọlọ́fẹ́ bọ̀nà ìlú ẹ̀ jẹ́ ni. ókè tó ipò tí lóbìnrin lóye kó máa wù arédèédé sí àbí. ìyá rẹ̀ lògùn fẹ́ pa. sórí lórí ọ̀rọ̀ lélẹ̀ àbúrò ẹ̀ wà lórí ẹ̀ méjì àwọn ọmọ ìṣá. Tàbá. Tí o bá fẹ́ lọ lọ́kọ̀ sí padà dé lónìí. Bóyá o bá dọ̀la òní ò ní lọ́wọ́ sí i. Èwo ni pé kí n lọ kí n padà dé lónìí ṣé bóorun jọ́ kan náà ní sùn sí. Tí o lè tí mi ò tún lè tẹ́ mi lọ́rùn wá ọ̀ lé lọ́bì kan nísìkí máa rọrùn sùn nílé. Ìsì á lọ lóòjọ́ kí n dé lóòjọ́ tí ò ní jújọ́ kejì lọ kí ló dé tẹ̀ mọ́ ṣe báyìí gan-an. Àbí kí ìjọba sáré wọlé ní sí. Àbí kí ni ǹjẹ́ o tún kọ́ ọ̀nà báyìí? Kó má mọ̀ kí wa kó dé kó sì mọ̀ ṣe bó ti wù kó mọ̀ wọlé kó pín ìgbà ló kí wa àwa ló kí bá àwọn òbí rẹ̀. Èmi mo bí o èmi ni mo bí o. Ṣé ọmọ lélẹ́yìn? Kí ló dé tẹ̀ mọ́ ṣe báwọn gan-an? Èyí tó bá ti dá báyìí ni ti bàbá èyí tí ò bá ti dá báyìí dà lù àrà. Ẹnì sójà rẹ èyàn kan yín kò lórí ẹ̀yin náà lè fọ́ ti yín padà ẹ mọ̀ ṣe bí ọ̀lẹ́ káàkiri ẹ ǹlẹ́ o ọmọ òṣì yín ọmọ kéjì àbí kí ló kọ rẹ̀ pé jáde. Kí ló dé? Ẹ má bínú. Mo lè lọ ọmọ lẹ́tí bọ̀ ewu gbogbo ilé. Ṣé ẹ̀yin òrí ìkẹta tí ọmọ yín ṣe wọ́n fọ́ ẹ̀gbọ́n mi ní ìgò ní orí ṣé ẹwẹ́ ẹwẹ́ jẹ. Àmọ̀dáre kí ló dáhùn tí òun náà wá ń sunkún báyìí tí òun lẹ̀gbọ́n rẹ̀ àbí ìwọ̀ làbúrò. Ẹgbẹ́ mi ni. Àbí sùúrù ọkùnrin ni ó sì dé. Àló tó ẹ̀yin náà jàre ẹ bá rí sí mi nígbè yín o. Àbí bò wá kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé bá ké. Kẹ́jì kọ́ mi ní ìgò lórí. Ọ̀rọ̀ tí ó kàn lọ́wọ́ ni bá. Ti dáa. Bó lọ ṣe ń tẹ́lẹ̀ tí wọ́n fọ́ ọ ní kò lórí. Kí lẹ́ ṣe sí ní báyìí bàbá? Kí ni tí ọ̀? Ọbẹ̀ nà ni. Bàbá pè jáde jọ sọ́ọ́ nà ni. Ẹja bẹ̀ wọ́n. Ẹja bẹ̀ wọ́n mọ́ wá ní ọba ṣe dáadáa ìdáhùn ìsínbẹ̀. Ọlọ́lẹ̀ pè wá lé ni. Ara ibi tó ti sá lọ lòun ti rí mi. Pẹ̀lẹ́ mọ́ yọkún mú. Ẹ lọlẹ̀ á lè wo tí ó gbọ́dà á yẹ rẹ̀ yọ bẹ̀ ọ́ lọ sí ìgbà. Má bínú. Ṣé ẹ sọ̀rọ̀ mi ẹ ní sùúrù? Ẹ lọ sí yọ sí ìyá kìíní ní ṣe kẹ́mí sí ibẹ̀. Yọ lè wo bí bá bẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ìgbà bá bẹ̀ ní ilé báyìí. Iye tó bá jẹ́ ìforí. Ẹ má pẹ́ láti wá sí sọ. Ó ti pẹ́ yìí náà. Ẹ jẹ́ ọ̀nà jàre ìsílẹ̀ ìmọ̀ yanjú. Kejì. Ẹ̀jẹ̀ lórí géńdé ọlọ́run. Kejì. Ìmọ̀mọ̀ pàyà mi. Kí ló dé tó ọmọ ṣe bí ìdàpọ̀rọ̀ rẹ̀ ká ọ̀la àlàyé? Ọ̀rọ̀ ọmọ yìí ò ká ọ̀la. Kí mo tún fẹ́ ṣe? Kí mo fẹ́ ṣe sí i? Ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ Kejì ẹ mọ́ wò mí rẹ̀. Sọ́rí tó ṣe. Mọ́ wò mí. Kí ọmọ mọ̀ wá gbé fìtínà wá báyàn lé lójoojúmọ́. Èmi ò rọ́jọ́ tá à ní rojọ́ nínú ilé pẹ́tọ̀. Ó jáde o, kó wá wọlé wọ́rọ́wọ́ èmi ò rí. Kejì! Sọ́rí, kò tún dáhùn. Sọ́rí agídí tó o fẹ́ níhun. Mo fi yọ pé èmi ń bá bá ẹ. Nínú ilé mo gbọ́dọ̀ rí kọ́ fún lóúnjẹ o. Bọ́ọ̀mù ẹnu ní àbọ̀ ti rí. Kejì rẹ̀. Orí sì ń fọ́ mi. Lọ́mọ ṣàánú mi lórí ọ̀rọ̀ Kejì. Ṣàánú mi. Kejì. Morenikeji ọkọ mi. Èmi ló mú pè ọ́. Èmi ò fọkàn bá yín lọ. Kejì kí ló dé? Kí ni mo ṣe fún ọ gangan náà? Kí ni mo ṣe fún ọ? Tí bá rìn sí bí Kejì, bí mo rìn sọ́hùn Kejì. Ṣàánú mi, ìbáwọ̀ bí mi ló jẹ́. Bíbí bẹ lára mi. Kí n tó bà mí ló jẹ́ jù láyé. Tí mo tún gbọ́ tọ́lọ́run dé, wọ́n láti àdúgbò lọ sọ́ra rẹ̀. Màámi ẹ wò ẹ má fọ ògo ní ẹgbẹ́ tí wọ́n gbọ́. Morenikeji ṣàánú mi. Kí ló dé tó ń ṣe báyìí? Wọ́n bà mí ló jẹ́. Kejì tẹkọ̀ ń pariwo yẹn gan-an ń ṣe mí sọ́mà ọ̀. À ń kẹ́ pàǹtí àdúgbò màámi kò ṣe pé bóyá mò ń ṣe jàgídíjà gan-an nǹkan láìkì wọ̀ sí mi. Mo lè pa yín síbẹ̀ ọlọ́ọ̀sẹ̀.
wo ẹ má fọjà rí ẹbí rẹ gùn. Ẹ mọ owó ẹ má mi má fọ náà. Morenikeji, tí mo tọrọ kọ́ yìí, ṣàánú mi. Ẹ wo màmá ẹ má fọ tí àpàdé létà á lọ kánífà nìyẹn. Morenikeji Keji. Lọ, nínú ìyá dọwọ́ rẹ̀. Àǹtí àdúgbò! Àǹtí àdúgbò! Àǹtí àdúgbò! Àǹtí àdúgbò! Àǹtí àdúgbò! Ó ti dáa ẹ̀sìn ẹ̀yin náà dàgbà ó ṣòpọ̀ ìgbọ́ correction so anytime ẹ bá ti rí mi ẹ má pè mí Kéjì o àǹtí àdúgbò ní kẹ́ máa pè mí kí ni mo pè é. Àǹtí àdúgbò! Kí ni mo pè é. Àǹtí àdúgbò! Kí ni mo pè é. Àǹtí àdúgbò! Ó ti èèyàn ẹja rẹ lọ ó yá ẹ máa ṣeré. Wá sí wá aṣọ òpó ṣe ní àbẹ́tí mi ló ń gbọ́dọ̀ bù. Ṣé mo bá ẹ wí? Ṣé mo bá ẹ wí tí bá tiẹ̀ wá bá ẹ wí gan kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Wo ṣọ́ọ̀bù mọ́ mi ló wà òṣì tó ṣe ń léèwé náà nìkan fi lé ẹ kúrò níbẹ̀. Kí ló fẹ́ ṣe? Kí lèmi fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Òkú fẹ́ pààyẹ́ ẹ̀ ni. It's okay. Máì mi. Keji kí ló dé mo lọ tún lọ? Ibo lọ tún lọ́nù kan pa mí lónìí, pa mí kí ló dé? Kí ló tún ṣe tí mi ṣe lọ́sàn-án lóru? Orí àdúrà náà mo wà pé kọ́lọ́ máa yí ọ padà. Keji sọ fẹ́ pa mí ní ìpáyà mi. Mo fi èwe dábì dúró èwo ni. Keji mo lọ wo bọ́ ti rí. Keji wo múra rẹ. Ibo ló tún lọ? Keji! Bẹ̀sẹ̀ báyìí ẹ̀dá pẹ̀ bọ́ra ẹ̀ bá ti ń bẹ̀rù jáde dáadáa tẹ̀ bá kì í. Sí tó yẹ kẹ́ ẹ wí rèé. Ẹ sì fi mí lẹ̀ sí ń lọ. Bẹ́ẹ̀ ilẹ̀ fẹ́ wọn. Keji! Ọmọ mi ìrajà rí wọ́n ti ń dúró dè mí lápò. Ilé abiyamọ kú ọ̀rọ̀ ọmọ pẹ̀lẹ́ ń gbọ́ ọ̀sápẹ̀ ń jẹun lé. Lọ́ba yín jẹun. Ó dẹ̀ lómi ò dáná fún mi náà mo dáná. Ó ti di rọrùn sórí tí mo gbélé ọ lọ́wọ́ yìí ìwọ sáré pé ọ̀ ń ta sí gbogbo ohun tó o bá fẹ́ fún jẹ sáàmọ̀ ta sí díẹ̀díẹ̀ sọ́ọ̀sì rí máa sọ bọ́ bá ti gbómi ìwẹ̀ kalẹ̀ tí ó bá wẹ̀ máa ta díẹ̀díẹ̀ náà sí. Bàbá sẹ́yìn tẹ́ fi ń dá mi lójú ni pé tí n bá ti ń fún ní kinní yìí ara rẹ̀ ó balẹ̀. Ẹ máa wọ ọmọbìnrin yìí. Ó fún mi lẹ́mìí ni bàbá. Ọkàn rẹ̀ balẹ̀ tó ọmọ mi ni èmi atakóró wọnú àdúsọrí bọ́ọ̀ sí ń wò mí yìí àwa ìṣòògùn kọ́ mọ̀ jẹ́ kódà bí wèrè ọ̀bá pé dandan ni ó gbúdọ̀ jẹ́. Bàbá mi ló fi lé mi lọ́wọ́ bí bàbá mi ti takóró wọnú àdó báyìí èmi náà takóró tẹ̀lé ni bẹ́ẹ̀ mi gán sì ṣe wáyé mo ti ń kó àwọn ọmọ mi mo ti ń kó wọn wọnú àdó ẹ fọkàn rẹ balẹ̀ ǹlẹ́ eléyìí ò gbọ́wọ́ yín ṣiṣẹ́ o pẹ̀lẹ́ ẹ ṣé o yóò rí bá a ṣe fẹ́ pẹ̀lẹ́ abiyamọ ọkú ọ̀rọ̀ ọmọ ọlọ́wọ́ bó ń sùúrù o pẹ̀lẹ́. Nígẹ̀ yẹn náà. Bẹ́ẹ̀ ni o, ọmọ burúkú lọmọ yẹn, ọmọ òṣì ni. Bó ṣe wà yẹn, wọ́n ti lè kúrò léèwé. Ìgbà tó wà léèwé wa, èmi ni class monitor sí wọn. Bẹ́ẹ̀ ṣe ń wò yẹn, ó ṣẹ̀ ní o. Bá pọ́ ní ìṣẹ́ pé kó lọ dọ́ọ̀sì ọ́fíìsì principal. Ṣé mọ ìbọn táwọn ọlọ́dẹ máa ń lò yẹn? Ti ọlọ́dẹ school wa, èyí tó ti bàjẹ́, tó kó sínú ọ́fíìsì principal wa. Ló bá wọ ló kọjáde bí eléyìí méjì ni ìgbà tó nà sí wa lórí assembly rọ́ọ̀nù gbogbo wa wá ya
ọjọ́ tẹ́ ẹ̀ ń wò yẹn ọjọ́ burúkú èṣù gbomi mu ni ọjọ́ Wednesday. Bẹ́ẹ̀ ni ọmọ burúkú lọmọ yẹn bó ṣe wà yẹn á máa mú gbó á máa mu tí ó le gan ni bó ṣe wà yẹn. Afa. Nílùú iná. Má bàbọ̀. I'm sorry o, má bínú. Kọ́pà ni mí. And ó ti tó bóyá bí few days tí mo ti wà níbí báyìí. But God who made me. Mi ò tí ì rẹ́ni tó dress báyìí látìgbà tí mo ti dé. I'm sorry. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́kọ̀ọ́. I'm copper sugar. Lọ fi mu gàrí àbí kò fi mu ẹ̀kọ. Kí ló kàn mí pẹ̀lú ṣúgà àti. Bẹ́ẹ̀ ni. Wow. It's a problem. Ṣé nítorí kí ọwọ́ mi náà bá lè tó ń bá fẹ́ rà mú lójú ọgbẹ́ sápọ̀ òun. Èmi ò ní nà ọ́, èmi ò ní fi ọwọ́ mi kàn ọ́ mọ́. Sọ́ọ́rí bí ọ̀rọ̀ ọmọ bá ti dórí pé mọ́ para rẹ̀ ṣé àpò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ pa mí la máa ń sọ. Ọ̀rọ̀ rẹ ti dórí mọ́ para rẹ̀ báyìí bó bá wá wù ọ́ kọ̀ para rẹ̀. Bó bá sì para rẹ̀ ọ̀lẹ́ mú ìyá rẹ̀ dání tòró ń lo bí ọ èmi kọ́ mo bí ọ. Bẹ́ẹ̀ mo sọ fún èmi kọ́ mo bí ọ máa lè ó ti pẹ́ tí mo ti mọ̀ pọ́ máa lè ní. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn fa ṣùgá báyìí ni láti jọ tí mo ti dáyé èmi máa ń kẹ́sìn ẹ̀rí ìgbésọ́wọ́ báyìí gbogbo bí mo ti ní mo burú láyé mi á tó ń pèlè pé ìwọ wá ń fa ṣùgá lọ ń fà kéjì ọlọ́ọ̀ ní ṣerú rẹ̀ mọ́ o láti wákàtí ọ̀wọ̀ ìlànà bóyá tí ó mú mi kọ́ ọ lọ́mọ ní tó ti ra wọlé yìí ó ń fa ṣùgá ọ̀ọ́tí ẹ̀wọ̀n dápẹ́yà síwájú rẹ̀ tèrè ó bẹ̀ níwọ̀n bá dáa rò pé tọ̀ bá ọgbọ́n tẹ̀ ṣe jábọ̀ yìí ọ̀ọ́rì olóyè gidi fẹ́ àwọn tó lọ́lá tó ní gidi ní ọ̀fẹ́ ń gbẹ́ ẹdùn ẹ̀ bá ti á fọ́ yánkanyànkàn ṣé ní ẹ̀ láwọn ò fẹ́ ọ̀ọ́sì ronú ìyá rẹ̀ lọ́ọ́ kó bá o èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ìyá rẹ̀ lọ́ọ́ kó bá ọ lè kó bá èmi tèmi lọ ti ra wọlé yìí bó o bá rí ohun tó fi lè fún ọ tán rí páálí lọ́wọ́ rẹ̀ ọ ti mọ kì í ṣe ẹyọkan lọ́ọ́ mọ̀ fà kì í ṣe páálí ẹyọkan lọ́ọ́ mọ̀ fà bọ́ ti wà yìí kìíní lọ tún wá ń fà ọ̀fà àwọn tí ó tiẹ̀ tó ṣe ráyà ṣàdàdì ló ń fà lótímáàsì ló ń fà Alẹ́ mi sọ mẹ́ta. Ẹ ǹlẹ́ o, ẹ mọ̀ kúrò lẹ́. Ẹ mọ̀ wọlé bàbá. Wọ́n wọlé. Àdùkẹ́ mi. O lè ṣí àsìkò tí. Bóòlù. Tí ò sí. Mú rè. Kí lè? Ṣùgá lọ ń wò ó. Ṣùgá ń lọ ń wò yìí. Ọwọ́ kejì náà ti bá. Yóò yà ọ́ náà lẹ́nu. Ọwọ́ rẹ̀ náà ti bá. Kò sì ṣẹ̀ṣẹ̀ máa ń fà á. Pálí ẹlẹ́ẹ̀kẹta dání ń fà lọ́wọ́ rẹ̀ tó fi gbà lọ́wọ́ rẹ̀. Ní ọmọ yìí. Èmi kọ́ ọ lọ́mọ o. Bẹ́ẹ̀ mo sọ ọmọ àlè lélẹ́yìí. Èmi ẹ ṣe rẹ̀. Bí mo ti burú tó láyé mi, mo fa ṣùgá yìí. Ọ̀sùn wo ni? Abẹ́ bá lè mi. Àdùkẹ́. Olómọ apẹ̀ràn ọmọ lọ́rọ̀ alágogo. Àṣìgbà tí ibẹ̀ lọ́nà wọn tó mú. Ọmọ ewu yẹn tó mú odò tún àṣẹjẹ gún yẹn tó mú odò tún bá ń tẹ́. Ìwọ́jọ́ tún kó méwù dèmí ṣe méwù yẹn ló gbà yìí lọ́dọ̀ tún lé bàbá tó bí ọlọ́mọ orí kọ́ládé olóhùn apẹ̀ràn dákun gbọ́ tí mo bá ń bọ̀ wí. Ìwọ sìn mí kémi sìn ọ́ lolóhùn ṣe tálẹ́ fi lẹ́mọ̀ yín lọ́wọ́ ń jọ sí nínú ilé bàbá rẹ ni lẹ́sẹ̀ dọ́mà àsìngbà lọ́nà hàn tó mú èmi pé bẹ́wúrẹ́ sọnù lóhùn lẹ́yìn ẹ mọ́ mú lọ wọ́n bàbá yín kọjá gbẹ́rangbẹ́ran bó ṣàgùntàn kan bọ̀ lọ́jọ́ bójú òun ló sọnù lé bàbá tó bí ọlọ́mọ kejì wọ́n ní àmọ́ mú lọ wọ́n lẹ́yìn bàbá yín kọjá gbẹ́rangbẹ́ran ni ǹjẹ́ bó bá ṣàdìyẹ òkùnkùn tójú òun ló sọnù tó sọnù lé bàbá rẹ̀ wọ́n ní àmọ́ mú lọ wọ́n lẹ́yìn
ẹ kọjá gbẹ́yẹgbẹ́yẹ ìwọ ò mọ̀ pé bó sóbìnrin rọgbọdọ̀ bíi tìyá rẹ̀ ló sọnù ilé olóhùn lápẹ̀rán wọ́n lè mú un lọ nínú ilé yín torí bàbá yín lọ máa rọ́pọ́n lájomi torú ẹ̀sìn òmùsí ọmọ àbọ̀rókò là wọ́n ní mùsùlùmí nínú ilé bàbá rẹ̀ dákun Kéjì mi Àdùkẹ́ òun ní kú mọ́ mi lọ́wọ́lọ́wọ́ dé. àìdé o tó alọ́mọ ń ṣe tí ò da ọ̀ tún kì í ọmọ tó bẹ̀rẹ̀ sí ní yóò sìgá nísì bó ti wà nísì bọ́ ọba tẹ̀nu dáadáa yóò ti mọ̀ fagbó. kì í ṣe rọ. ìgbẹ́ni rẹ̀ sọ̀rọ̀ ṣé o fẹ́ sọ̀rọ̀ ní àbí ń dákẹ́. ó dáa mọ̀ sọ. ọkà gbọ́mọ lẹ́nu ni. èmi sìgá ni ti ń fà yìí. sìgá kékeré igbó kékeré ni sìgá yíyọ ní ń pa fún wa igbó kékeré ni ní ti tẹ iye àṣìṣe mọ́ ẹ̀fà kékeré yóò padà gbé ńláńlá ìgbà mi ṣe ń bẹ tó bá kẹ́fì wọlé. àdé òṣì ni èwo ni ọ̀rọ̀. mo ti kẹ́fì ewé rí lára rẹ̀ níjọ́ tó wọlé ni ara ti fún mi ti di pẹ́ kọ́ ọ bá aṣọ gbogbo ẹ̀. ewé kọ egbò ni. Kéjì dákun ọ̀rí ń tán yà sí ni sọ̀rọ̀ ẹni tó wà ń bẹ̀ sọ̀rí pẹ́nu rẹ̀ ò dáa ìwọ tí mo sì lọ́ọ́ fi lóye ibì kan. èmi ò fẹ́ o. eléyìí ò fowó lóye. àní ò sinmi à. ọgbẹ́ sọ pé kí n dákẹ́ èmi ò rí ibi tí obìnrin títí máa ń létí robó tí ń létí ròyìn ìwọ wojú rẹ̀ wojú ìyá rẹ̀ ṣé bí ìyá rẹ̀ ti máa ń létí ronù a sì ń wí fún ọ ọsì tẹ́kẹ́ ìyẹn ìjẹ gáìdì wọ́n ọkàn àbùkù èmi mo sọ bẹ́ẹ̀. ṣọ́ọ̀ṣì mi ni àbí ń dákẹ́ ẹnu mi. wọ́n bínú wọ́n sọ. ọwọ́ amúramọ́ kankan. mọ̀ pé kí èso ọmọ mi dé. Àdùkẹ́ mo ti ẹ̀rù bóyá o ti gbọ́rọ̀ ni nígbà tí mo ní o mọ̀ múra bọ́ ti múra mọ́ gbogbo eléyìí tó ọkùnrin náà ọmọ ọkùn pò irun rẹ̀ yìí gan mo bí ọjọ́ náà pé bolo ti gẹ̀ ọ̀dà lóhùn. eléri burúkú Ṣaró ló ṣe fún un bàbá kí bàbá tí ń berí jẹ́ ọmọ àlè kò ní dáa fún mi ó bá wà òní máa ń ṣe irun burúkú báwọn ọmọ wọn èmi ò mọ bí tíyàn ti ṣe irun ló ṣe yìí àwọn obìnrin ní ọwọ́ ń gẹrun bí akọ eléyìí náà ní ṣe ló ń gẹrun fọkùnrin ọkùnrin wo gẹ́gẹ́ gẹrun eléyìí sódì lọ́wọ́ burúkú ìjọ má sì mọ́lé rẹ̀ èmi ti sọ ti pẹ́ lọ́mọdé ń gẹrun fún fún lọ́rọ̀ sọ fún lọ́rọ̀ sọ sóde ń bá wí. Àdùkẹ́ ọ̀gẹ̀rùn yìí lónìí ọ̀ sì ní lọ́dọ̀ ọkùnrin tí ń sọ yìí ìfọlọ́ǹbẹ̀ ọ́. wọ́n máa ń pọ̀ mbẹ̀ láwọn ọmọ burúkú lọ́dọ̀ Ṣaró bàbá tí ìpínlẹ̀ rẹ̀ wù èyí wò sí náà sì ní mọ́ kẹ́lí wọ lórí kò gẹnu pé fún wọn rí bí kò sí mi sí bí ọwọ́ pàkó báyìí. Àlàbí kí ló dé. èmi ò mọ bí bàbá dé èṣù lè yàn Ṣaró bàbá àwọn èṣù ni òní máa ń torun wájú pàmò sí pàkó ó ti gẹrun wájú wa yóò sì lọ dé lẹ̀ mọ́ ìpàkó àwọn ọmọ ọlọ́mọ. jẹ́ ń bọ́ ọmọ wí tán. Àdùkẹ́ ìfọlọ́ǹbẹ̀ ọ́ àbí mọ̀ wà lé inú mọ́ dákun yí padà nínú fọlọ́ǹbẹ̀ ọ́ dákun ọ ṣoríire báyìí tó jọ pé gbogbo ìlú ò mọ̀ fi ọ́ tọrọ ni lágbára Ọlọ́run ó ṣoríire ọ ní dààmú wọlé lọ́nà. èmi ò lòdì sí gbogbo lẹ̀kẹ̀ ọwọ́ rẹ̀ ìyá máwọn eléyìí tí mo lòdì sí. mo bá gbọ́rọ̀ dákun. mo bá gbọ́rọ̀ ni ọkọ mi ìyá rẹ̀ sì ni ọba wí òní ẹ bá sọ̀rọ̀ gidi àbí ọmọ bí bẹ́ẹ̀ ṣe máa bí máa tọ́ mi ọtọ́ àlelẹ́ fojú tó ọmọ rẹ tọ́ ń wọ ọmọ tiẹ̀ lóbìn ìsì ń wo aṣọ ọkùnrin jáde lẹ ọ sì ń wò ó rẹ. kẹsì mọ wá wo ìdákẹ́ mo ti jáde mo ti ṣègbìyànjú lórí ọmọ yìí wọ́n fún mi léyìí tí ń fi sómi wọ́n fún mi léyìí tí ń fi sóúnjẹ kẹsì mọ wo ara rẹ̀ ti ń balẹ̀. ẹni tí ń ṣèpáǹlé tẹ́lẹ̀ alára rẹ̀ balẹ̀ wá ń fa sìgá ẹ ti mọ̀ pé tí ó mú lọ lè sígun báwọn tí ń bá jà tẹ́lẹ̀ nù. ọmọ ẹni ò sáà lè burúburú ká lè fẹ́ kùn pa jẹ. kò sí ìyọnu adúpẹ́ ibi ó balẹ̀ sí. balẹ̀ sọ́wọ́ sìgá ẹ múra sí. ọ̀ọ́nì jẹ̀bi mọ́dà lóhùn tí ẹ mọ́dà lóhùn ṣọgbọ́n ọlọ́run bá wa kó sínú ọ̀ọ́nì jẹ̀bi wọ́n sùnkún. ọmọ kan ò lè lówó gbẹ̀mí mi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹsẹ̀ wo. tí ọ̀rọ̀ mọ̀. èwo ni ẹ. sọrí ọmọ jáde mo fẹ́ ọba ń tẹ Kéjì nù ìtì ń fagbó. ẹ̀yin ò sinmi sọ́ọ̀rí gbó lẹ́nu rẹ̀ ni. àló wọlé ńjọ́ kan èyí tó bá wọlé ò dẹrùn mo gbọ́ mo dóorun èwe mọ̀ mo dóorun rẹ̀ mọ̀ ní ti ń fà á. èwo léwé. ìgbó ni ní máa ń pè léwé kìkì dábàá lọ kíkiri burúkú yóò ti máa fà á bá a tọ́ fún un. ọlọ́run ò ní jó jẹ́ bẹ́ẹ̀
kò ní mú gbó eléyìí tó jẹ wàá mú yìí náà kà mí láyà tán yà síbi ò dáa. wà lọ lè kí sí. ọ̀rí ẹnu ọkùnrin tó wà mí. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ló fọ́ kò tiẹ̀ wó. lọ́mọdé adára ó ti wá kọjá kékeré báyìí. síbi kì í sì káàdì máa bá àwọn ènìyàn yìí. èmi náà ń wò rẹ. àwọn rẹ ti yọ sí dàbí àwọn kìnìún à ń parọ́ ni. àlàbí ló ń wọ́n jà fẹ́ ọ̀rọ̀ ọmọ ìṣeré mọ́ ọ. ògbó ìjìyà rẹ̀ sọ yìí olóhùn náà jáde sí wọ́n ní òun máa fi sínú oúnjẹ òun máa fi sí bí omi ìwẹ̀ rẹ̀ ara rẹ̀ balẹ̀ ó lè wá jẹ́ pé n tó yí sí n kí mu yìí rè o. ìsọ̀rí ní ti jáde kò fi bẹ́ẹ̀ mọ́ jáde lọ mọ́ lè fa wàhálà mọ́ tí òun ló wá lè tún wá ní kó tún wá balẹ̀ sọ́wọ́ sìgá ni. ó máa ń wáyé bẹ́ẹ̀ ọmọ pé n tíya rẹ̀ tọ́jú fún ó lè jẹ́ ara rẹ̀ tó balẹ̀ lé yí sílẹ̀ yìí tọkùnrin bá rìnrìn kùnrin tí ń ṣe sìnà tíyàwó rẹ̀ bá jáde sí kó má lè ṣe sìnà mọ́ nítorí báyìí ṣe nǹkan fún un pé kó máa fi sí ibi oúnjẹ tí ó mọ̀ jẹ ọkùnrin lè má ṣe sìnà mọ́ lóòótọ́ àmọ́ ó lè bẹ̀rẹ̀ sí ní ta tẹ́tẹ́ àfi kó máa mutí kó dọ̀ lọ́tí òun ló rí i ló wà ní ìkòjòkúnlé náà ń tún mutí ni tí ó kún babaláwo lékè àmọ́ wáyé bẹ́ẹ̀. ó ti pé nǹkan kan bí yóò bá ti lọ nǹkan náà ni ó fi gba nǹkan lọ́wọ́ rẹ̀. bí èèyàn ò bá ní níláárí láyé bẹ́ẹ̀ rìn ní dandan fún kó lè níláárí ó lè máa ṣiṣẹ́ kó mọ̀ rò ó kó jọ. ìpáǹlé tiẹ̀ lè má jẹ́ kankan ó lè ní páǹlé àmọ́ ilé ìjọ ti mú wọ yìí á jáde sí ọlọ́run mọ́jà fojú sunkún ọmọ léyìí ó ba ayé rẹ̀ jẹ́ ni ẹ má tún jẹ́ ọmọ eléyìí wọlé mọ́ o. mú wọlé kí ni. ń jẹ èmi fúnra mi ní sọ̀rọ̀ ní ìbárinlé ní sọ̀sá àtàn. kò ní lọ sọ́nù mú wá nílé ta ni. ọ̀tà ṣùgá. ó tó bí mẹ́rin ń bẹ́ nílé ta fún yàrá látẹ̀ ó lè jówó mi náà lọ́mọ dídé ra. I'm very busy, you know that. Mo busy gan mọ̀. Bí mo ṣe wà ní site ni mo wà. Mo wá check bí wọ́n ṣe ń ṣiṣẹ́ àti bí wọ́n bá ṣe dé. You know? Please, I will have to call you back. I will have to call you back. All right. Tatun lele báyìí. Hello? Hello. Gbọ́. Daddy. Daddy. Sorry. Oh, Annie. Daddy. Annie, is that you? Hello, who are you? Who are you? Who are you? What happened with my daughter? Ọ̀nà ọmọ ẹ ti jìn gan o. Yeah. So nídìí ẹni ọmọ ẹni àdúrà kó wa. Okay. 20 million. 20 million. Ibo ni kí ti wá bá yín? Ní sọ̀lú tí mo wà. Okay. All right. Ó bẹ́tà. Kọ́pà ẹ̀dùn ó wá rí ìbẹ̀rẹ̀ tí mo wà tí mo ti wá jù kò káwọn guys kò tó kidnap ọmọ kan ọmọ kékeré dè lọmọ yẹn mi bá ti wá tákùn wọn kí n fojú wọn bọ ìbọn wà lọ́wọ́ wọn mo dẹ̀ wó pé gọ́ọ̀mẹ̀ntì lẹ́yìn ìjọba ní ló jẹ́ kí wá bá yín. Kọ́pà ní mi ò tọ́ omi ò ní ṣe jagunjagun ó kàn wá sáàbù ilé bàbá mi ni mo kàn ṣé bẹ́ẹ̀ ní vigilante nù. a ní. Oya. Afa, calm down now. Oya. Kí tún bàtà mi ṣe farabalẹ̀. Oya máa dùn.
pẹ̀lẹ́ báwo ni ṣé mo dúpẹ́ o ó wà lọ́wọ́ ẹ̀ sìn. eléyìí kò sí nǹkan àìmọye rẹ̀ adúpẹ́dé ti ń balẹ̀ àìmọye jàgídíjàgan ni kò lè dùn lọ títí. ẹ wọ́n kú kalẹ̀. Mama ẹ kú kalẹ̀. ẹ ṣe gan mama ṣe. ọ̀bọ̀ wa ni mo ní ṣe máa yẹra mí níra. kẹ́ ẹ tẹ̀ mú nǹkan. ọ̀dà omi rìn. ẹ ṣeun. ẹ ṣeun ẹ kú jókòó. ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun. mọ́mì àti dáàdì ẹ ṣé mo dúpẹ́ gan-an mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọlọ́run á dẹ̀ bá mi dúpẹ́ fún yín tẹ́yàn wá kọ́ wọn yín dáadáa kò lè ṣerú oore yẹn tó ṣe fún mi rò pé ẹ understand mi ń sìn ká dúpẹ́ pé ẹ̀yin kọ́ ọmọ yín torí tí o bá ń ṣe tiẹ̀ ogún náà kan ṣoṣo tí mo ní lélẹ́yìí wà á dúpẹ́ fọlọ́run lo ọmọ yín fún mi mo dúpẹ́ púpọ̀ ṣe rí kó ṣe tówó tí àwọn idiot yẹn béèrè lọ́wọ́ mi ní mi lè fún wọn owó yẹn bẹ̀ but ẹ mọ̀ tá a bá fún wọn lówó tán sometimes wọ́n lè change ọ̀rọ̀ kan ṣọmọ báṣabàṣá kan gbowó kan tiẹ̀ pọ́nmọ fólúwà ẹ̀ yọ̀rọ̀ sáà mi bọ̀ ká dúpẹ́ fọlọ́run pé ọlọ́run lo ọmọ yín fún mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ lẹ́ẹ̀kan sí dáàdì ẹ ṣé mo dúpẹ́ mo sọ fún yín mo ìwà ìmú lọ sí Àbújá ni Àbújá ni mò ń lọ báyìí torí mo jẹ́ nǹkan tí ò kí ń ráyè rárá ṣùgbọ́n mo gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore hàn kí jẹ́ kẹ́ ẹ mọ̀ pé oore lọmọdé ìṣe fún mi ṣe ń get mi so mo ti ní lọ́kàn pé mo fẹ́ ṣoore fọ́mọ mi mo fẹ́ fẹ̀mí ìmoore hàn sóhun gangan so that she can continue the good work ẹ get so èmi àti bọ̀dá kọ́pà àti sọ̀rọ̀ má ṣètò 10 million naira fún wọn kó bá mi kó 10 million naira fún. kò tún nílò owó 10 million naira ni kò nílò ẹ̀ ń kó fún kọ́pà bí mo lákàntì uba ń bẹ̀. èmi mo lọ mọ kì í ṣe kọ́pà ló bá ń lọ mọ àbí ewu làbúrò gbé gbá. dáàdì ẹ máa wọ̀ọ́rì tó bá dọ́dọ̀ kọ́pà ó máa dọ́dọ̀ yín náà because lawyer mi ti wà involve ó máa send 10 million naira yẹn sí lawyer ó máa dọ́dọ̀ mọ́ yín ó máa dọ́dọ̀ yín. ìpínwó kiri mọ́ fa ṣáájú. fọkànbalẹ̀ kò ní dín ṣẹ́gẹ́ẹ̀tì mo really appreciate my dear God bless you ó ṣé mo dúpẹ́ o ó ṣé mo dúpẹ́ ọmọ mi náà dẹ̀ dúpẹ́ àbí God bless you. Daddy ẹ má bínú mo sọ fún yín pé mo lọ sí Àbújá mo ní láti tètè máa lọ sí airport. ẹni tí ẹ mú nǹkan. Daddy ẹ má wọrí o bá dọjọ́ mi àmàmà mọ́. kò tọ́ bẹ́ẹ̀ tí ń wo ọlọ́run mo bùkún yín. ẹ ṣé nǹkan sá. ẹ ṣé mo dúpẹ́ o. ṣe rí bẹ́ẹ̀ ṣe máa ń tẹ́ ẹ mọ́ lóore ẹ ní ṣìṣe o. àbúdọ̀ dúpẹ́. ọmọ mi kárí sí. kẹtẹ. bàbá ẹ wọlé. ẹ ṣeun o. yes sir. ẹ ṣé mo dúpẹ́ púpọ̀. ẹ ṣé gan thank you. ọlọ́run ó sọ yín. ẹ̀yin ló yẹ ká kí torí ẹ̀yin lè ṣì wá lórí. God bless you and God bless Nigeria. amen. ẹ ṣé gan. a dúpẹ́ o. ẹ máa tẹ̀ jẹ́jẹ́ o. mo dúpẹ́ àṣọmọ ni ó là mí àṣọmọ ni ó là mí. àṣé n kó padà rẹ́rìn ayọ̀ lórí rẹ̀ mo sì ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ n tó jẹ́ ń fẹ́ ọ ni wọ́n ní ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ní ó jọ èmi ti gbọ́ pé ọmọ ni ó là mí ó sì padà ó sì Morenikeji ni ó lóòótọ́ n tó jẹ́ ń sọ nù. baálé mi ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ní ìjọ níjọ́ kìíní àná ìyá nílẹ̀ jókòó sí tí mò ń wà fún un lórí Morenikeji èmi mo lò ní. mo fi yín lẹ dákun mọ lọbẹ mọṣọ yìí tí wọ́n sọ mọ́ lẹ́yìn yìí tí wọ́n sọ ọmọ adúrún tèmi tún ti ṣe lẹ́yìn rẹ̀ ni torútorú ní gbàdúrà tí mo tún ti jáde tí ti tààrà adúpẹ́ ọmọ mi lélẹ́yìí. yóò tún yóò ṣe yan o. ṣé tiẹ̀ tí ìdọ́wọ́ obìnrin tí ò tí ìdọ́wọ́ ọ̀nà tí ń sáré ṣe kẹ́ ẹ bẹ́ẹ̀ ti yan ó wá jẹ́ bí ẹran ẹ̀ máa yanwó yóò jóná mọ́ ọ lọ́wọ́ rọra ṣe o bí tí ó sùn lálẹ́ gan gbúdọ̀ yàtọ̀ bó ti wà ń wọ́n fi àjọ ọmọ ní ọmọ lára fún mi o. Ọlọ́run mo dúpẹ́
àṣọmọ ni ó là mí. Ẹ gbọ́ kò síye tí mo lè ná nínú owó ìkòlè tán. Láyé ẹ̀yìn ìwò ìyá yìí mo fẹ́ ọba mú ẹmu rágólíṣì ńlá méjì ni ọba mú wá dákun kí n á ṣètò bí n ti wó pípalẹ̀ láàrin ìṣẹ́jú aya mo kọ mi. Ogun strong o àwọn gíndé ọlọ́run méjì tó tún kó bọ̀ lọ́wọ́. Àwọn yẹn kéré gan tí ó bá ń ṣe ọlá ìbọ̀wọ̀ wọn ni mo fọ́ fún. Ẹ̀wọ̀n pé tá a bá lọ wọ ọbẹ̀ yẹn tó bá rí wa a lè jẹ méjì o àbẹ́yìn tí rírù bọ̀ yẹn rí ni. Parọ́ ló tọ́ ní irú ìgbà yẹn. Notwithstanding gan, I've been meaning to ask you mo ti fẹ́ bi ẹ́ ṣé kílé tó o lọ school ni. Mo lọ. Àwọn principal ní kí n má wá sí school mọ́. Stop that. Principal a ṣe sọ pé kó má wá sí school mọ́ kò sí bó ṣe fẹ́ burú tó. Iṣẹ́ gọ́fìmẹ̀ntì ni kí wọ́n rọ ọmọ tó bá burú. Principal ò lè ní kó má wá sí school. What is it? Kí ló ṣẹlẹ̀? Ṣé bí mo ṣe ní wọ́n dẹ̀ ní pé kí lọ bá wọn tún ní ọ́fíìsì wọn ṣe. Ibi tí mo ti ń ṣe mo kàn rí ìbọn méjì kan. Ìbọn yẹn dẹ̀ ti bàjẹ́ o. Ìbọn táwọn ọlọ́dẹ ń lò tí wọ́n pa tì síbì kan ni. Mo dẹ̀ kó mo lọ fi hàn wọ́n pé kí n fi hàn wọ́n lórí assembly. Wọ́n bá ní pé mo nà bọ́ sí wọn. Nǹkan tó ṣe bad. I will not lie to you, bad. Ó wà scary. Ìbọn máa la pé ó dáa kò dáa. Ìbọn wà scary gan. Ṣé ó ṣì wẹ̀? Sorry, ẹ jẹ́ ṣé mo lè pè yín padà? Okay. Ṣé ó ṣì wẹ̀ kó o lọ sí school sí? Torí pé Màrínọlá ọmọ Mr. Fọláyan fúnra ara ẹ̀ báyìí ló wí lè sọ pé òun fẹ́ kó o máa gbé lọ́dọ̀ àwọn. Bẹ́ẹ̀ni, àbí o láìkẹ́ ni? Wọ́n ṣe pé mi láìkẹ́ nígbà wọn pé ṣe ti sọ fún bàbá kejì ṣá. Àti sọ fún dáàdì àti sọ fún mọ́mí wọ́n dẹ̀ ti give consent wọn. So I was thinking wípé tó bá wá sọ́dọ̀ mi màá discuss ẹ̀ pẹ̀lú ẹ̀. Are you okay with it? What's the problem? Kejì. Kọ́pá o. Bóyì ìwòlò tó à ń jẹ tó ti ń tanú. Mo kàdárí sọ ẹnu iṣẹ́ nu inú ilé mi. Fìlà yìí sì ṣe búlù ṣe ṣáà lọ lé ṣe ń jẹ. Bọ́ọ̀ ti ní búlù lọ ní àwọ̀ wá bẹ́ẹ̀. Mo fẹ́ kí gbogbo tá a fẹ́ wọ̀ lọ́bẹ̀ kó jẹ́ búlù ní kó wá di búlù. Kí wọ́n pa á ní búlù. Ilé yìí náà dá. Ilé náà dá. A máa lọ lókù báyìí. Ìyá ní sùúrù jẹ. Kí ìyá kejì fi dé. Kó ló lọ ọjà. Ìṣòro àfilélẹ̀ lásán. Ó dàbà ọ̀nà kan náà wà tí mo fẹ́ bí ọ. Owó tó ní wọ́n bu kejì. Kí lè tó tọ́ ọ ní fún? Èmi ti ṣètò lórí ẹ. Sọ̀rí bó ti wà ọ́ bàjáyé. Bàjáàjì mẹ́ta mo fẹ́ rà. Màṣínì bàjáàjì mẹ́ta òní mo fẹ́ rà tuntun. Méjì rẹ̀ wọ́n gbé fáwọn oníṣẹ́lẹ́mẹ́ntì. Ní mo bá fi pawó wá. Tó wá lẹ́yọ ọ̀kan fúnra mi ni wọ́n mọ̀ ògùn jáde. Àmọ̀ fi ṣe pé n bá fẹ́ jáde, a bá fẹ́ lọ jìkà, a bá fẹ́ ṣe gbàgbé fàájì, àmọ̀ ìgbélé yóò jáde fúnra wa. Lẹ́yìn ìyíhun, mo fẹ́ ṣe ń jì fóònù sí ìlú. Ṣẹ́ẹ̀jì rẹ bàjẹ́ ni. Kò sí kankan tó ṣe gbogbo nǹkan ti yàtọ̀. A máa lo fóònù gúngún. Mo fẹ́ rà yìí tí ó ṣe pàlàbà tí ó máa ya fọ́tò. Ẹ̀yìn ṣe fídíò tí èèyàn tẹ̀lé máa gbó tán nínú rẹ̀ tájọ máa ń ríra wa báyìí. Ṣẹ́ẹ̀jì lọ fẹ́ kówó rà. Ètò kí ló ṣe é lẹ̀ fún ìyá rẹ̀? Ìyá rẹ̀? Bẹ́ẹ̀ mi mo ní ìyá rẹ̀. Kí ni tí ó tún fẹ́ mọ bá bèbí mo ní èmi mo làwọn méjèèjì kò sí tó nǹkan tó fẹ́ bá. Ọmọ tán wá fún lówó ńkọ́? Sọrí ti kéjì àti sọ rí ọmọ tí ó gbà á lẹ̀ ń dọ̀hún gangan tí àwọn kìdínápà wọn lọ́mọ wọn ní ṣàǹsùnkún pé dandan kí kéjì sáà máa wá gbé lọ́dọ̀ ọ̀hún ni. Báyọ̀ ń darẹ̀ fún mi pé kọ́mọ lọ ọlọ́run ti yọ wàhálà kúrò lọ́rùn tèmi nù. Ó ti bọ́ bẹ́ẹ̀ yóò lálẹ́ máa ṣe security fún wọn bẹ́ẹ̀ ni. Òun ló sọ bẹ́ẹ̀ fún ọ. Ó ti rí sẹ́nu ní tí àwọn fi ṣe kí ló tó wá fẹ́ máa fi ṣe. Ó ṣe òṣè yóò ṣètò mọ́ lọ́wọ́ àdìrẹ́. Aya mi rè
ọ̀kàrẹ̀ orí ìrìn ò ní burú ńlẹ́. Adìẹ tún rè mo rò pé mo rí kàn jẹ ta lọ́wọ́ rẹ̀. Adìẹ ló náà fẹ́ mọ̀ jẹ́. Ọládìẹ làwọn fẹ́ máa jẹ. tí ó wù ẹ̀mí mi jẹ lásìkò tí mo wà yìí kí n máa jáde ní ojoojúmọ́. Ó dàbọ̀. Dákun àwa ń lòdì o. àwọn bá ti jáde nísìnyí ọba ti yanjú rẹ̀ tán má jẹ́ wé o ẹ lè dorí ẹ̀ sì lè jẹsẹ̀ bá ń fi gbogbo nǹkan tó kù lẹ́yìn. Kálẹ̀ mi ládùúrà díẹ̀. Kájẹ orí kájẹ ẹsẹ̀. Sájẹ̀ǹdé tẹ́ ẹ bá jẹ jẹ̀ǹdé ká tó mọ bá ti yanjú rẹ̀ ẹ lè dorí àtẹ̀sẹ̀ kí n fi dé ni ẹ ṣàlẹ̀ fẹ́ tọ̀wọ̀ ẹ sì má jẹ ìwé ó ṣe pàtàkì ìwé òun ni. lọ́run ayá mi jàre ọlọ́run ò ní dààmú rẹ̀ Ẹ ṣe máa bọ́ kọ́. ó dáa àwa ń ròde nù. à ń lọ ànípẹ́ o ẹ̀mí mi ò tún fẹ́ kó lè mọ́ torí pé. torí pé ọ̀rá díẹ̀. pé mo tiẹ̀ ti rí kò í pẹ́ tí mo fi yanjú rẹ̀ fún mi.